alágbàwí ẹ̀dọba tó pọ̀ nípa àti agbára adúpẹ́ àyìn agbẹ́ ọ̀gá nítorí tó ṣeun táànú ẹ̀ dúró láéláé ọlọ́run má jẹ̀mú ó yá gbọ́ ọpẹ́ wa adúpẹ́ láti jẹjọ́ di wákàtí ọ̀wọ̀ yìí ọba tí ò jẹ́ ká dòkú màmá mi bàbá mi ọba tí ò jẹ́ dòkú wòye ìjẹ́jọ́ là ń dágbére fúnra wa àtàbí tẹ́tẹ́ ni ọba má jẹ̀mú ọba tó pọ̀ nípa àti pẹ́rẹ́sì tún jẹ́ ká jẹ ó kà á mọ́ àwọn alààyè ti èní ọlọ́run má jẹ̀mú adúpẹ́ àyìn ó yá kó gbọ́ ọpẹ́ wa jésù olúwa wa àmín 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 lórúkọ jésù ohun olúwa náà rèé látẹnu ìyá àdúrà Eriabanise JP èyí tó wá láti ilé ìjọsìn wa ìjọ ṣẹ́gun ní tèmi ilẹ̀ àánú lórúkọ jésù olúwa yóò fàánú bí ayé wa wò ó ń wá láti iléeṣẹ́ ìbílẹ̀ rédíò ní ìlú UK ṣùgbọ́n ti nàìjíríà níbí lóhùn yìí ti ń jáde sí orí afẹ́fẹ́ wọ́n ń darapọ̀ mọ́ ti ìlú UK ní orúkọ jésù mọ́mì dádì a ò ní gbèrè tìjú brother and sister lórúkọ jésù mọ́lá ò ní gbèrè tìjú ọlọ́run májẹ̀mú yóò mú adélé láyọ̀ ọba májẹ̀mú yóò wà wá pẹ̀lú wa yóò tì wá lẹ́yìn mo ní bóyá fún ẹ̀bẹ̀ àdúrà tàbí fún ìdí kan lè pè yá àdúrà Eriabanise JP ẹ pè mí sórí tẹlifóònù nọ́mbà mi 070 57 84 23 11 lẹ́ẹ̀kan sí 070 57 84 23 11 bóyá fún ẹ̀bẹ̀ àdúrà tàbí fún ìdí kan ẹ pè yá àdúrà Eriabanise JP ẹ pè wọ́n sórí tẹlifóònù nọ́mbà yẹn lórúkọ jésù ọbẹ̀ rí yóò dé wa ládé ẹ̀yẹ o yóò sì dé wa ládé ẹ̀yẹ ọlọ́run má jẹ̀mú yóò dúró tì wá kò ní fi wá sílẹ̀ nígbà kankan ẹ jẹ́ àtẹ̀rẹ̀bẹ̀ ẹ jẹ́ ká gbàdúrà ní orúkọ jésù ní orúkọ jésù agbára jésù ọlọ́run má jẹ̀mú adúpẹ́ àyìn àgbẹ̀ ọ̀gá nítorí tó ṣàánú ẹ̀dọ́ lẹ́lẹ́ ọba tó dá wa sí ọba tó pa wá mọ́ ọba tó jẹ́ kí ìlú nàìjíríà kó tòrò torí ní ìwòye ìjẹjọ gbogbo ọkàn ló ká sókè ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọlọ́run gbàkóso ọlọ́run jẹ́wọ́ agbára rẹ̀ lórí nàìjíríà yìí ó gbẹ̀bẹ̀ gbogbo àwọn ìránṣẹ́ ọlọ́run àwọn wàlíì ọlọ́run òjà rí ìtàjẹ̀sílẹ̀ wa aláìdààmú òjò ṣẹlẹ̀ ní ilẹ̀ wa ọlọ́run má jẹ̀mú àyìn àgbẹ̀ ọ̀gá bàbá gbọ́ ọpẹ́ wa à ń lọ nínú ọ̀rọ̀ ẹni orúkọ jésù ya máa bá wa lọ ọ̀rọ̀ náà yóò jáde sí etí afẹ́fẹ́ ní wákàtí ọ̀wọ̀ yìí gbogbo ẹnu tí ó sọ àti etí tí ó gbọ́ òpè ní wá ṣùgbọ́n ọlọ́run má jẹ̀mú ó yá kà wá yẹ sọ wá di ọlọ́gbọ́n a ó yàn títí lálẹ́ jésù kristu ló wa àmín 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 lórúkọ jésù mo sọ pé tá a bá ti fẹ́ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ó ní ọ̀rọ̀ ọlọ́run yìí ó sì lágbára bàbá mi màmá mi kódà ó mú dá lójú méjì lọ mo ní ká máa jókòó pẹ̀lú bíbélì wa
ká má kàn fi ṣe pé ìyá àdúrà nìkan ni ó máa sọ ibi tó fẹ́ kà, ṣùgbọ́n mo lè sọ ní tòótọ́ àwa náà ó máa ṣìwò nínú èyí làwọn kan máa ṣe àṣàrò ní ọ̀sán àti ní òru nínú bíbélì, nínú ọ̀rọ̀ Ọlọ́run. Lórúkọ Jésù a ò ní gbèrè tìjú. Ọ̀rọ̀ Ọlọ́run tí mo mú wá fún wa ní ọ̀sán yìí ó ṣe iyebíye ní tòótọ́, kò sí ọ̀rọ̀ Ọlọ́run tí ò ṣe iyebíye, ṣùgbọ́n èmi àti yín á jọ tún wò nínú ọkàn wa, a ó jọ tún wò nínú ọkàn wa. Ọ̀rọ̀ ẹni tí mo fẹ́ sọ ní ọ̀sán yìí ní tòótọ́ wọ́n mú adé bí igi tí Sákéwù gùn, igi yẹn sì ń bẹ́ńbẹ̀, igi yẹn ń bẹ́ńbẹ̀ ní Jẹ́ríkò. Bẹ́ẹ̀ ni ó wà ní Jẹ́ríkò, igi yẹn wà ń bẹ̀. Kódà wọ́n ti kọ́ chọ́ọ̀chì, ilé Sákéwù bá ní wọ́n ti fi kọ́ ilé ìránṣẹ́ Ọlọ́run, ilé táwọn ènìyàn ti ń gba àdúrà. Nígbà olóhùn náà ti jọ̀wọ́ gbogbo ẹ̀ lẹ̀, olóhùn ti jọ̀wọ́ gbogbo ẹ̀, gbogbo àwọn ọkàn tí òun máa ń gbowó èlé lọ́wọ́ wọn gan òun ti jọ̀wọ́ rẹ̀ lẹ̀, wọ́n dá padà fún wọn ní ìlọ́po 4. Mọ́mì dáàdì, ṣé èmi àti yín ṣé à ní àdéhùn tí a dé ń san àdéhùn yìí? Àdéhùn dàbí májẹ̀mú, bóyá tá a bẹ́ ènìyàn kan dá tàbí tí a dá fún Ọlọ́run, ṣé a dẹ̀ ń san? Òótọ́ ní ìlú yẹn wọ́n ka Sákéwù pé ó jẹ́ ẹni tó ń gbowó èlé, wọ́n kà kún ẹlẹ́ṣẹ̀. Ọ̀rọ̀ yìí nínú ìwé Lúùkù láti lè rí ọ̀rọ̀ yìí. Ẹ jẹ́ ká lọ sínú ìwé Lúùkù wa, Luke 19. Ẹ jẹ́ ká ṣìwé Luke 19 1 to 10 ni mo fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀. Ibi tá a fẹ́ ti mú ọ̀rọ̀ yẹn nìyẹn, nínú ìwé Luke 19 1 to 10. Ẹ rí Jésù kú ń lọ pẹ̀lú ìrìn àjò ti ẹni, ọ̀gọ̀rọ̀ èèyàn sì tẹ̀lé, wọ́n pọ̀ wọ́n tẹ̀lé. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ bí Sákéwù, torí Sákéwù jẹ́ ẹni tó kúrú, ó jẹ́ ìran àwọn aràrá ní ìgbà náà, ó jẹ́ ẹni tó kúrú tí ò ga rárá. Wọ́n ò gbọ́ bó ló ṣe lè rí Jésù yìí o, bó ló ṣe lè rí. Ó sáré gun igi yẹn lọ, igi ní bẹ́ńbẹ̀ dọ́là ní Jẹ́ríkò. Bẹ́ẹ̀ ni mọ́mì dáàdì, irú ìlú Ísírẹ́lì kìí ṣe tí ọmọ onígbàgbọ́ ò gbọ́dọ̀ dé. Ó yẹ ká débẹ̀ ká gán ní ká ṣe é dà, nítorí pé kí ni gbogbo ohun tá a kà nínú Bíbélì yìí, gbogbo bẹ̀ la dé, gbogbo bẹ̀ la sì fọwọ́ bà, tá a sì rí pé ohun tí wọ́n kọ yìí wà síbẹ̀síbẹ̀. Mọ́mì dáàdì, Sákéwù kò wọ́ pé òun kúrú, kò wọ́ pé àwọn ọ̀gọ̀rọ̀ èèyàn yóò ní jọ wọn rí Jésù. Ṣé Jésù ń bẹ nínú ayé èmi àti ẹ̀yin? Mọ́mì dáàdì, mo béèrè ni, ǹjẹ́ ìwà Jésù ń bẹ ní ọwọ́ wa bí? Òótọ́ ni àwọn ọ̀gọ̀rọ̀ èèyàn wò pé Jésù ò fẹ́ wò ó, ṣùgbọ́n sí Jésù sì ti rí bó ti wù kí ọ̀pọ̀ èèyàn kó pọ̀ tó. Ṣé bàbá mi ni arínúróde olùmọ̀ràn ọkọ̀ ohun gbogbo, ó ti rí níbi tó gùn lọ yẹn. Ó pè pé Sákéwù sọ̀kalẹ̀, torí pé kí ni èmi ò ní sálẹ̀ mọ́ ya ilé rẹ. Lórúkọ Jésù, Olúwa yóò ya ilé yín lónìí. Màmá mi, bàbá mi, Olúwa yóò ya ibi iṣẹ́ yín yẹn lónìí. Ṣùgbọ́n tó ń bẹ níbẹ̀ ni wípé ṣé àdéhùn tí Sákéwù ṣe pẹ̀lú Ọlọ́run ṣó san? Ó san bí? Ṣé àdéhùn tí ẹ̀yin ṣe fún ọmọ ènìyàn bíi ti yín, ǹjẹ́ yín san? Ṣé àdéhùn tẹ́ ṣe sí ilé Ọlọ́run, ṣé ẹ fi ohun tẹ́ ní ẹ ó ṣe ṣe ẹ sì ṣe? Ìgbà yìí ni Ọlọ́run tó lè bẹ ilé èèyàn wò, torí lòun ó da gbogbo rẹ̀ sínú, kódà gan gbogbo àwọn olówó èlé, gbogbo àwọn tóun ti ṣe kí ni òun ó tún dá padà fún wọn ní ìlọ́po 4. Ǹjẹ́ àwọn ènìyàn nú ayé ìṣẹ́ lè ṣe ṣá? Mo béèrè ìbéèrè yìí ni, ó dẹ̀ yẹ ká máa ṣe, nítorí pé kí ni májẹ̀mú àti ìlérí àti àdéhùn odidi ẹ̀mí ènìyàn ni. Ó máa ń ní ibi tó ti ṣe kí ni tó máa ti lọ dúró de ènìyàn. Ó ṣe àdéhùn fún Ọlọ́run, ó lóun yóò ṣe, síbẹ̀síbẹ̀ ilé rẹ̀ nì, torí bó ṣe jẹ́ ọlọ́rọ̀ tó ní ìlú yẹn, ilé rẹ̀ wọ́n fi kọ́ ilé Ọlọ́run ni.
ta ló tiẹ̀ wúlé wò sùsùsùsù tí ó wò pé kíní ìtọ́sílẹ̀ Ọlọ́run ẹ jẹ́ kí n ṣe síbẹ̀. ṣé èmi àti yín náà ní àdéhùn? ṣé èmi àti yín ń ṣe àdéhùn tá a dẹ̀ ń múṣẹ? Ṣákéwù ṣe èyí nítorí pé kí ni Jésù sì ya ilé rẹ̀, kódà ó jẹ ó sì mu. Ṣùgbọ́n gbogbo ọ̀gọ̀rọ̀ yẹn wá wò ó pé ẹni mímọ́ yìí tí gbogbo ènìyàn ń wò yìí, ìyẹn ní kó lè wọ ilé ẹlẹ́ṣẹ̀, ilé ta ni ò lè wọ̀. Abẹ́ tó fi ń kọrin pé ẹlẹ́ṣẹ̀ wá sọ́dọ̀ Jésù fún ìgbàlà rẹ lọ́fẹ́. Ó ń pè ọ́ ní ohùn kẹ́lẹ́ pé ọmọ màsá kò mọ kìlà oró ó sọ nígbà tí bàbá bá ń pè wá. Ẹ wò ó, kìlà ó sọ nígbà tí bàbá bá pè wá sọ́dọ̀, nígbà tá a bá lọ jíyìn iṣẹ́ wa, nígbà tá a bá dé ọ̀run, nígbà tá a bá sọ pé a dé Olúwa. Ṣùgbọ́n Jésù àti Ọlọ́run tí àwa ní ìgbàgbọ́ nínú rẹ̀ yóò béèrè pé ǹjẹ́ àwọn àdéhùn tó o ṣe nínú ayé ṣó o ti ṣe kó o tó wá sí ọ̀dọ̀ mi? Torí àwọn èèyàn yìí gan, àwọn ẹ̀mí ìyá jẹ́ odidi á dúró wípé o ṣàdéhùn èmi ní ìgbà báyìí, o sọ pé wàá ṣe o ò sì ṣe, ìmí inú òtún dé o ní wàá ṣe o ò sì ṣe. Nígbà tí Ọlọ́run bá kàákàá tó bá di púpọ̀ jù, ẹ gbọ́ kí ni èrè? Ṣákéwù ṣe àdéhùn fún Ọlọ́run, ó sọ àdéhùn fún Jésù pé kódà gbogbo àwọn tóun ti gba èlé lọ́wọ́ wọn, òun yóò ṣe kíni? Òun yóò dá padà ní ìlọ́po 4. Ṣó ní ká má lọ bí tá lọ ni? Màmá mi, bàbá mi, ṣó ní kí ọrọ̀ wa kó tún dínkù ni àbò ní kọ́ mọ́ pè mọ́? Ó jẹ́ ọlọ́rọ̀ nítòótọ́, ọrọ̀ pọ̀ fún un, ṣùgbọ́n nípa ìkówó ló fi ń kó ọrọ̀ jọ. Mo mọ̀ pé níjọ́ tí Ọlọ́run bẹ̀ẹ́ wò yẹn, níjọ́ náà ni ó dáwọ́ pé à ń ṣe nípa owó èlé dúró. Màmá mi, bàbá mi, brother sister ni mò ń béèrè lọ́wọ́ wa ní ọ̀sán yìí. Irú májẹ̀mú àdéhùn wo ni ìwọ ní fún Ọlọ́run tó ń sìn gangan pàápàá? Dádì, irú májẹ̀mú wo lẹ̀yin ní fún ayé ìtẹ́ gbé sílé yẹn tẹ́ ẹlẹ́mọ̀ṣẹ̀ ṣùgbọ́n tẹ́ ti yẹ ẹ́? Ẹ̀yin ọmọ, irú májẹ̀mú wo ló yẹ kẹ́ ẹ mọ̀ pé ó tọ́ sí yín fún àwọn òbí yín ṣùgbọ́n tẹ́ ò ṣe é? Irú májẹ̀mú wo ni aya ní tó yẹ kó ṣe fún ọkọ rẹ̀ ṣùgbọ́n tó fi ìyá rẹ̀ fi jẹ́? Àwa àjọ Ọlọ́run, irú májẹ̀mú wo la ní láti lè ṣe fún Ọlọ́run? Ṣé à ń ṣe ṣá? Ẹ jẹ́ bẹ̀bẹ̀ fún àdúrà. Ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run, Olúwa, mo gbọ́ ọ̀rọ̀ yìí ní ọ̀sán yìí, ẹ̀rù bà mí. Mo ṣe kí ni? Mo gbọ́ ọ̀rọ̀ yìí ní ọ̀sán yìí, ẹ̀rù ṣe kí ni? Ẹ̀rù bà mí. Tí a bá lọ ohun tó jẹ mọ́ ọ̀rọ̀ yìí, ó wà ní ìwé Isaiah 59:1. Ẹni tó bá ní Ọlọ́run, tó gbọ́ Ọlọ́run gbọ́, gbogbo ohun tó bá ń ṣe á máa ṣe déédéé ni. Ọlọ́run kì í jẹ́ ènìyàn gbé, ènìyàn ló máa jẹ ara wọn gbé. Ohun tó bá lóhun yóò ṣe fún yín, bàbá màmá, ó lè má àti ìṣe yóò padà ṣe é. Ọlọ́run ní májẹ̀mú àdéhùn fún àwọn ènìyàn, ó sì ní ohun tó fẹ́ fi ayé wa dá. Lórúkọ Jésù, Ọlọ́run májẹ̀mú yóò fi ayé wa dá ohun rere ní ọ̀sán yìí. Òkè, Ọlọ́run yóò fi májẹ̀mú rere, yóò fi sínú ayé wa ní gbogbo ìgbà tí a bá wà nínú ayé yìí. Dáàdì, ẹ jẹ́ ká gbàdúrà. Ẹ jẹ́ lọ sọ fún Ọlọ́run, Olúwa kọ́ mi gbogbo ẹ̀mí tí máa ṣe mi létí, tí máa ṣe mi lọ́kàn lé láti lè ṣe àdéhùn, láti lè mú àdéhùn ṣẹ. Ní wákàtí ọ̀wọ̀ yìí, ẹ̀mí kan ni. Ọlọ́run gbẹ̀mí náà kúrò lára mi. Toró didi ẹ̀mí tó lè mú yàn parun ni. Ọlọ́run gba agbára ẹ̀mí náà kúrò lára mi. Gbogbo agbára ẹ̀mí tí dodidi tí máa ṣe ènìyàn létí, tí ṣe ènìyàn láyà lé, wípé májẹ̀mú àdéhùn tó dá, ètò ìsọ fún èèyàn má sá fún, kò sí tí ó ṣe fún ọ. Odidi ẹ̀mí ni. Ní orúkọ Jésù, Olúwa gbàgbára lọ́wọ́ rẹ̀ nínú ayé mi, gbàdúrà bẹ́ẹ̀. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Ọlọ́run májẹ̀mú o, agbára ẹ̀mí kẹ́mi ni. Odidi ẹ̀mí tó jẹ́ pé máa jẹ́ kéèyàn ṣe ìlérí
ṣùgbọ́n tí ò ní mú ìlérí yẹn ṣẹ ní orúkọ Jésù Olúwa gbà kúrò nínú ayé mi Ọlọ́run májẹ̀mú gbà kúrò nínú ayé mi bàbá yóò gbà kúrò nínú ayé yín ó ní òun gan máa dínà ògo mọ́yàn dádì mọ́mì òun gan máa dínà ayọ̀ mọ́yàn tó ti mọ̀ pé téèyàn náà ní ahọ́n ẹ̀tàn lèèyàn ní ó ti mọ̀ pé ahọ́n ẹ̀tàn tó téèyàn ní nì yóò wà máa jẹ́ kẹ́lòmíì gan gbàdúrà tí ò sì ní rí pasẹ̀ àdúrà náà Ọlọ́run májẹ̀mú gbogbo ahọ́n ẹ̀tàn tó ń bẹ nínú ahọ́n mi gbogbo ahọ́n ẹ̀tàn tó ń fìyà jẹ ògo mi ṣùgbọ́n tí èṣù àbí iṣẹ́ èṣù ló tà á fún mi ni Ọlọ́run lórí tí kú ọ̀nà ayé mi gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára ńlá Jésù agbára gíga Jésù màmá mi bàbá mi gbogbo agbára ẹ̀mí ẹ̀tàn yẹn nínú ayé yín ní orúkọ Jésù Ọlọ́run májẹ̀mú yóò gbà kúrò ahọ́n ẹ̀tàn tí ọ̀tá àti èṣù tó tà fún yín yẹn èyí tẹ́yìn náà wá ṣe kí ni tẹ́ rówó ra yẹn ní orúkọ Jésù Ọlọ́run yóò gba agbára lọ́wọ́ rẹ̀ torí agbára ẹ̀mí ẹ̀tàn kì í jẹ́yìn ológo kì í jẹ́yìn orógolo ní orúkọ Jésù Olúwa kó bá wínú ayé yín màmá mi dádì Olúwa yóò bá wínú ayé yín Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù á lọ sọ fún Ọlọ́run ọba tó pọ̀ ní ipá àti agbára màmá mi bàbá mi mò ń wò yín lórúkọ Jésù àdúrà kò ní ṣe ti yín tì mọ́mì dádì àdúrà kò ní ṣe ti orí yín ò ní kọ àdúrà mi ò lè máa dárúkọ yín ní kọ̀ọ̀kan ṣùgbọ́n mo rí ọwọ́ yín ní wákàtí ọ̀wọ̀ yìí ọwọ́ Ọlọ́run alààyè yóò tún ahọ́n yín ṣe torí ahọ́n tẹ́ fi máa gbàgbà ṣe àdúrà ní orúkọ Jésù Ọlọ́run májẹ̀mú yóò jogún ẹ̀ fún yín bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù á lọ sọ fún Ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára gbogbo ẹ̀mí kẹ́mi tí ò rí inú Ọlọ́run alààyè sọ̀rọ̀ nípa rẹ̀ èyí tí ò lè ròyìn ògo Ọlọ́run èyí tí ò lè fa ògo Ọlọ́run sókè nínú ayé ènìyàn èyí tó wá ń bá mi rin ìrìn àjò mọ́mì kan ni mò ń wò yìí kò sí bẹ́ẹ̀ lẹ́ẹ̀bẹ́ẹ̀ fẹ́ kódà bí àwọn èèyàn bá ní lọ́wọ́ tẹ́ ẹ mọ̀ pé wọ́n ní wò ó ṣe é fún yín agbára ẹ̀mí kan ni èyí tó ti ṣe kí ni tó ti fi àgọ́ ìbànújẹ́ àgọ́ ẹ mọ́ ràn lọ́wọ́ ẹ mọ́ ṣe lóore tó ti fi ṣe kí ni tó ti fi bò yín yẹn màmá lónìí ní orúkọ Jésù agbára náà Olúwa yóò gbàgbára lọ́wọ́ rẹ̀ bàbá ní orúkọ Jésù agbára náà Olúwa yóò dójú tì í màmá mi bàbá mi lónìí ní wákàtí ọ̀wọ̀ yìí agbára ẹ̀mí ẹ̀tàn èyí tí èṣù fi máa ba ayé ènìyàn jẹ́ yẹn èyí tí wọ́n gbé àgọ́ rẹ̀ wọ ayé yìí ní orúkọ Jésù ó yá kó gbèrè tìjú màmá bàbá lórúkọ Jésù mo ní yóò gbèrè tìjú lónìí ní orúkọ Jésù mọ́mì dáàdì ẹ ó rí ọ̀nà lọ torí agbára ẹ̀mí ẹ̀tẹ́ni tó ti wà nínú ayé rẹ̀ kì í tètè rúgò ẹ̀ lò ẹ̀yin tẹ́ ẹ ní ògo yín lórúkọ Jésù ẹ̀yin náà lẹ́ ò lò ó bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù á lọ tún sọ fún Ọlọ́run mọ́mì dáàdì ẹ jẹ́ sọ fún Ọlọ́run á sọ fún ni Ọlọ́run májẹ̀mú gbà mí ó yá gbà mí lọ́wọ́ ogun èmi mo ní nǹkan mi ogun èmi mo ní nǹkan mi tó ń fìyà jẹ ògo mi dádì kan ni mò ń wò yìí ogun èmi mo ní nǹkan mi ni wọ́n fi ń ba ayé yín jẹ́ ogun èmi ni mo ní nǹkan mi ni wọ́n fi ń da ayé yín láàmú lónìí ní orúkọ Jésù Ọlọ́run yóò já ayé yín gbà kúrò lọ́wọ́ wọn bàbá mi lórúkọ Jésù Olúwa yóò já ayé yín gbà kúrò lọ́wọ́ wọn màmá kan náà ni mò ń wò yìí ogun àní lọ àsìnjẹ́wọ̀ náà lọ ni wọ́n fi ń jà yín àwọn náà lọ bí kankan wọn ò kú olójú kan náà wọ́n láwọn ó yàjọ dúró síbẹ̀ ni ogun àwọn ọlọ́wọ́ náà ò ní lọ àníjọ lọ bí kan náà tí wọ́n fi ń jà ayé yín yẹn ẹ pé kọ́lọ́run kó fẹ̀mí ẹ̀ ṣòfò kúrò lọ́sàn yìí dádì mọ́mì ẹ jẹ́ aṣọ fọlọ́run ni á porúkọ Jésù ní ìgbà mẹ́tẹ̀ mímọ́ ní ìgbà kan tó gbogbo ogun ò ní rọ́nà lọ gbogbo ogun èmi mo ní nǹkan mi ní wákàtí ó yá kó fi ayé mi sílẹ̀ gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára ńlá Jésù agbára gíga Jésù màmá bàbá lórúkọ Jésù gbogbo ogun ò ní lọ wọn ò ní jẹ́ ẹ̀kọ́ ẹ̀rọ náà lọ yẹn ní orúkọ Jésù yá kó fa ayé yín sílẹ̀ èmi pa aláṣẹ tó rọ́mọ aláṣẹ ni mo jẹ́ níwájú Ọlọ́run alààyè gbogbo agbára èmi ò ní nǹkan mi bó ti wù mí máa ṣe ṣe lórúkọ Jésù yá kó fi ayé yín sílẹ̀ gbogbo agbára kágbára ìtí òyìnbó Ọlọ́run alààyè sọ̀rọ̀ nípa rẹ̀ ogun àní lọ àṣìníjẹ́wọ̀ náà rọ́nà lọ lónìí ní orúkọ Jésù yá kó fi ayé yín sílẹ̀ mọ́mì dáàdì yóò fi ayé yín sílẹ̀ ni gbogbo ogun tó lóun ò ní gbóhun ò ní gbà
èyí tó lóun ó sábà yín dé gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ odò yẹn pójú kan náà làwọn ọjọ́ wà irọ́ ni lórúkọ Jésù ó yá kó fi ayé sílẹ̀ mọ́mì kó fi sílẹ̀ dáàdì kó fi sílẹ̀ mọ́mì kó fi sílẹ̀ dáàdì kó fi sílẹ̀ mọ́mì kó fi sílẹ̀ dáàdì kó fi ayé sílẹ̀ bẹ́ẹ̀ ni yóò rèé Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù á lọ sọ fún Ọlọ́run ẹ jẹ́ gbàdúrà ni màmá kan ni mò ń wòye ogun ẹ̀jẹ̀ rèé mi ò ní orí kú níwájú yín ogun abínibí ogun ẹ̀jẹ̀ ogun ọmọ àyà ogun ẹ̀jẹ̀ tó jẹ́ kó soyín pọ̀ ni mò ń sọ nípa rẹ̀ dáàdi ogun ẹ̀jẹ̀ tó soyín pọ̀ ni mò ń sọ nípa rẹ̀ mi ò sọ pé mo rí ẹ̀jẹ̀ níwájú yín ẹ̀yin yóò kú kan bí òṣèyẹ ẹ̀ sọ̀rọ̀ Ọlọ́run ṣùgbọ́n èmi mo ní nǹkan mi ogun ẹ̀jẹ̀ ogun alájọbí ni mo á ní ogun ẹ̀gbọ́n àbí ogun àbúrò ni wọ́n ń pè lógun ẹ̀jẹ̀ ogun tó lè jẹ́ pé omi kan náà ló gbé wá sáyé ṣùgbọ́n tó sọ̀rọ̀ ẹ̀dógún ẹ̀jẹ̀ lórí ìrìn àjò ayé mi tó ní ẹ mọ̀ pé bí wọ́n bá pa ẹ̀kọ́ tẹ́ ìhàhọ́ ní kù tó wá lóun ó sọ ìgbésí ayé di ìhàhọ́ débi pé tí ìwúlò fún ẹnikẹ́ni àwọn ẹlẹ́kọ̀ọ́ gan máa há dànù ni tàbí wọ́n há fún ẹran kò sí tó wúlò fún torí pé yóò ti tún jóná kò ní wúlò fún jíjẹ ẹ̀mí kẹ́mi tó lóun ó ba ayé yín dé ìgbà gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ odò yẹn tó ní ìhàhọ́ bí ayé òun ṣe rí lòun náà ó ṣàyè yín dà lónìí ní orúkọ Jésù Olúwa kó já ayé ń gbà kú lọ́wọ́ rẹ̀ gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù mami dáàdì tó ń wò mí gbogbo ẹ̀mí kẹ́mi tá ń ṣàmì ẹ gbogbo ẹ̀mí tó lóun ọba yín dé gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ odò yẹn gbogbo ẹ̀mí tó lóun ọ̀ṣọ́ ayé yín di ìhàhọ́ ẹ̀kọ́ ẹlẹ́dẹ̀ lè wúlò ní wákàtí wọn ní orúkọ Jésù Olúwa kó já ayé yín gbà bàbá bá mi já ayé wọn gbà kúrò lọ́wọ́ àwọn ènìyàn bí àti ènìyàn ìkà yìí gbogbo ogun tó pẹ̀rẹ̀ lógun ẹ̀jẹ̀ èyí tí ò wá ìlọsíwájú fún yín tó ń wá ìfàsẹ́yìn ní gbogbo ìgbà tó ní bóun náà ṣe rí lẹ́yìn náà ṣe rí yẹn ní orúkọ Jésù Kristi mo pa láṣẹ ní gbogbo agbára náà ní orúkọ Jésù yá gbèrè tìjú ìwà agbára tó ń bá bàbá àti màmá ìrìn àjò kiri yẹn tó onígun òní rọ́nà lọ yẹn lórúkọ Jésù ó yá fi ayé wọn sílẹ̀ màmá mi bàbá mi ẹ ó rí ọ̀nà lọ ògo Ọlọ́run yóò hàn nínú ayé yín mami dáàdì ẹ ó sì yin Ọlọ́run mo lẹ́ ò jẹ́rìí sí agbára Ọlọ́run mọ́mí mo lẹ́ gbé ẹgbẹ́ ọpẹ́ ní ṣọ́ọ̀ṣì yín mo lẹ́ dúpẹ́ yíra nínú yàrá yín wọ́n pé ògo Ọlọ́run ti bẹ̀rẹ̀ sí hàn nínú ayé yín bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù màmá mi mọ́mí kan ni mo tún wò yìí ní orílẹ̀-èdè tẹ́ wà ní gangan ẹ̀tọ́ yín bẹ́ẹ̀ ògo yín bẹ́ẹ̀ ṣùgbọ́n wọn ò di ẹ̀rí mú àwọn tí wọ́n tún débẹ̀ lẹ́yìn ẹ̀yìn sì tún ti ń rí ògo lò mọ́mí ẹ di orí yín mú ni dáàdì ẹ gbọ́dọ̀ di orí yín mú ni gbogbo ogun tó tẹ̀lé mi wá níbi tí a ti bí mi tó ní ìlú yóò ní sami sí rere tó ní ìlú yóò ní jẹ́ ìtẹ́dó mi tó ní ìlú yóò ní rógo mi mú bẹ́ẹ̀ tó ní orílẹ̀-èdè wọn ò ní rí ògo mi mú bẹ́ẹ̀ ní wákàtí ó yá ogun náà ó yá kó ṣòfò dànù ẹ gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára ńlá Jésù agbára Jésù mọ́mí ẹ di orí yín mú ẹ sọ fún Ọlọ́run orí yín yìí ní wákàtí ọ̀wọ̀ yìí ní ìlú tí ẹ wà yẹn ní orílẹ̀-èdè tí ẹ wà ní orílẹ̀-èdè ní wákàtí ọ̀wọ̀ yìí ògo yín ìṣẹ̀dá yín ó yá kó bẹ̀rẹ̀ sí sáré ó yá kó rìn kókóré ní wákàtí ọ̀wọ̀ yìí ire yín dà ó yá fi hàn Ọlọ́run má jẹ̀mú ìṣẹ̀dá yín ó yá kó gbọ́ ọ̀rọ̀ Olúwa ògo tí ń bẹ ní ìlú orílẹ̀-èdè ìletò tí ẹ wà yẹn ní ìlú àti orílẹ̀-èdè tí ẹ wà ní ìletò tí ẹ wà yẹn lónìí ní orúkọ Jésù ògo yín yóò tàn gbogbo ẹni bí tí ń bẹ nídìí ọ̀rọ̀ yín ni yóò kúkú àìtọ́jọ́ bẹ́ẹ̀ ni mo wí torí pé ẹ rí ògo yín lò mọ́mí ẹ rí ògo yín lò dáàdì ẹ gba ògo yín ẹ ti gba ògo yín lónìí ògo yín yóò tẹ̀ yín lọ́wọ́ ẹ sì lò ó pẹ́ ní lórúkọ Jésù bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù á lọ tún sọ fún Ọlọ́run àṣẹ ń wọnú agbami àdúrà lọ́nu ẹ jẹ́ sọ fún Ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára bí wọn ẹ bá ṣoríire níbi tá a ti bí mi bí ìpínrere ẹ bá wù níbi tá a ti bí mi níbi ẹ dárúkọ yín ni èmi lágbájá wọn ti lágbájá bí wọn ẹ bá ṣoríire bí ìpínrere ẹ bá wù jáde ní ìdílé ibi tí a ti mú mi jáde torí kálukú wákàn débẹ̀ lákànṣọ ni ọkọ̀ ní gbogbo wá wọ ibi Ọlọ́run ni yóò já wa sí ló já wa sí ìlú tọ́lọ́run ni yóò já yín sí ló já yín sí yẹn torí ó ti lẹ́ẹ̀ fẹ́ lọ rí ògo ńbẹ̀ ni bẹ́ẹ̀ ni dáàdi ó ti lẹ́ẹ̀ fẹ́ lọ rí ògo ńbẹ̀ ni lórúkọ Jésù ẹ ó sì rí ògo yín lò ọba májẹ̀mú yóò jẹ́ rógo yín lò ó já sọ pé lórúkọ Jésù ẹ ó rí ògo yín lò Ọlọ́run májẹ̀mú Àbíkẹ́ Ọlá ní orúkọ Jésù Adéníkẹ́ ẹ ó rí ògo yín lò
gbogbo ẹni tó lẹ̀ ò ní rí ògo yín yẹn lò ní orúkọ Jésù Ọlọ́run májẹ̀mú yóò gbàgbára lọ́wọ́ ẹ̀. Ogun tó tẹ̀lé yín wá ni o, táyìn náà bá ti fi ogun yẹn bú lórúkọ Jésù ogun yẹn yóò ṣe kíni, yóò dẹ̀yìn. Bẹ́ẹ̀ ni dádì, bẹ́ẹ̀ ni mọ́mì, ogun alájọbí ni wọ́n tẹ̀lé yín láti ìlú ni wípé àní bó ṣe tún lọ náà ni ó ṣe tún bọ̀. Ẹ jẹ́ sọ fọ́lọ́run ni ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára, ogun tó ní n ò ní rògo mi lò ní ibi tí mo wà yìí, ogun tó tẹ̀lé mi wá láti ibi mo ti wá tó ní n ò ní rí ògo mi lò, ogun abínibí, ogun ìyá, ogun tó jẹ́ pọ́tẹnu ìyá tàbó tẹnu bàbá jáde sínú ara mi, èyí tó wá tẹ̀lé yín dé orílẹ̀-èdè tí ẹ wà yìí. Gbogbo àwọn èèyàn ń ṣe rere ń bẹ̀ ṣùgbọ́n èèyàn ò tí ì ṣe. Ọlọ́run májẹ̀mú yá kó jẹ́ ayé yín gbà ní ọ̀sán yìí. Bàbá yá kó fa ògo ayé yín lé lọ́wọ́, ẹ gbàdúrà bẹ́ẹ̀. Orúkọ Jésù, orúkọ Jésù. Ọlọ́run májẹ̀mú o, gbogbo ẹnikẹ́ni ọ̀kọ̀ọ̀kan ní ilé ìyá àbílẹ̀ bàbá yín, Ọlọ́run májẹ̀mú tó tẹ̀lé yín lọ sí ìlú àti orílẹ̀-èdè tí ẹ wà yẹn, tó lẹ̀ ní rógo yín lò, wúpọ̀gbọ̀ yín ò ní tẹ̀ yín lọ́wọ́. Lónìí ní orúkọ Jésù yá Olúwa gbàgbára lọ́wọ́ rẹ̀, bàbá yá gbàgbára lọ́wọ́ rẹ̀, Ọlọ́run májẹ̀mú yá gbàgbára lọ́wọ́ rẹ̀. Mọ́mì dádì ẹ ó rí ògo yín lò, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. A lọ tún sọ fún Ọlọ́run. Mo sọ lẹ́ẹ̀kan pé màmá kan rèé, màmá yìí dádì yìí á gbàdúrà ní o, nítorí pé kí ni ogun tí ò ní jẹ́ kí èèyàn kó tó ẹgbẹ́. Bàbá kan ni mò ń wò yìí, mọ́mì tí mò ń wò yìí, ẹ̀yin ò mọ̀ ní, nítorí pé wọ́n dàbí agbádá wọ́n dẹ̀ gbé wọ̀nyàn ní ìka ní. Bẹ́ẹ̀ ni ogun alájọbí ni, torí bí gbogbo náà ṣe máa ń ráhùn lójú kan yẹn wọ́n fẹ́ kéèyàn náà dàbẹ́. Ogun alájọbí tó wá gbágbádá ibi wo ayé mi, tó gbé agbádá mọ́ṣẹ́rẹ́rẹ́ wo ayé mi, tó ní ìlú àti ìletò tí mo wà ní, bí mo ṣe lọ ńbẹ̀ náà ni wọ́n ṣe túbọ̀ wálé. Ẹ̀rí pé àti ìṣe kan gidi kan sílé, ẹ̀jẹ̀ sọ fọ́lọ́run. Ọlọ́run májẹ̀mú yá kó jẹ́ ayé nígbà ní ọ̀sán yìí. Olúwa jẹ́ mi náà ṣe rere, ìrere ń wù mí, Olúwa jẹ́ ṣe rere. Gbogbo agbádá ibi, agbádá mọ́tẹ̀gbẹ́ mọ́ṣẹ́rẹ́rẹ́ tí àwòtá àti ìka ìdílé tó gbé wọ̀nyẹn, kọ́lọ́run fi iná jó ní kámákì ẹ gbàdúrà bẹ́ẹ̀. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù, agbádá mọ́tẹ̀gbẹ́, agbáda mọ́ṣẹ́rẹ́rẹ́ èyí tí ọ̀tá àti ìka ìdílé gbé wọ ayé yẹn lónìí ní orúkọ Jésù ó yá kó fi ayé yẹn sílẹ̀. Ọlọ́run májẹ̀mú yá fi iná jó, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Màmá kan ni mo tún wò yìí, dáàdì kan ni mò ń wò yìí. Gbogbo àwọn ẹgbẹ́ yín ti gbàwé ṣùgbọ́n ò fún yín. Ẹ rí, ẹ ó lọ wá omi tí í ṣe omi òkun. Dáàdì ẹ lọ wá omi tí í ṣe omi òkun, kẹ́ ẹ wá omi oríṣi méjì mọ́. Ẹ ó lọ fọ orí yẹn dànù sí ibi kíni, ẹ bá fọ sí ibi tó yẹ kó ti lè sàn tó fi lè lọ bá òkú, tàbí kẹ́ ẹ fọ sí ibi kan. Orí yẹn tẹ́ bá ti gbé débi ọ̀tọ̀ lórí tí wọ́n ń rí ni. Ló fi dàbí pé wọ́n wò pé ṣé èmi nìkan wá ní gbogbo àwọn ẹgbẹ́ yòókù ni wọ́n ti gba tiwọn. Ọlọ́run májẹ̀mú, orí tí ìṣorí mi tí èṣù máa gbé wo orí mi nígbà bá fẹ́ gbórí mi wọ ilé, ní orúkọ Jésù Ọlọ́run májẹ̀mú ó yá yí padà. Orí tèmi ìṣẹ̀dá mi ó yá bọ́ sínú ayé mi padà, ẹ gbàdúrà bẹ́ẹ̀. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù, ẹ̀mí mo bá tó pọ̀ ní ipá àti agbára. Gbogbo oríkórí tí ọ̀tá àti ìka ìdílé ń gbé wọ̀ mí, gbogbo oríkórí tí ìka ènìyàn ń gbé wọ̀ mí, ní wákàtí wà ní orúkọ Jésù ìṣẹ̀dá mi ó yá yí padà. Ó yá gborí rẹ lọ́wọ́ ènìyàn bí, níbi tí wọ́n bò má, níbi tí wọ́n fi pamọ́ sí, ó yá tètè ó yá sábà bẹ́ẹ̀ mi tí mo lè ṣẹ̀dá yìí. Ọlọ́run májẹ̀mú yóò fi lé yín lọ́wọ́. Mọ́mì bẹ́ẹ̀ ni yóò rè. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Ọlọ́run májẹ̀mú a dúpẹ́ lórí àdúrà tá kọ́kọ́ yẹn. Ọba àwọn ọba ó yá kó fi àṣẹ dáhùn bàbá yìí lò. Màmá ẹ̀ ní orúkọ Jésù Olúwa kó fi àṣẹ dá yín lò. Mọ́mì dádì Olúwa yóò fi àṣẹ dá yín lò. Ọba àwọn ọba yóò fi àṣẹ dá yín lò. Ẹ rí ọwọ́ Ọlọ́run, bẹ́ẹ̀ ni yóò rè. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. A lọ nínú ìṣìkejì àdúrà nìyẹn. Ẹ já lọ sọ fún Ọlọ́run, orí mi mọ́ gbàgbé ibi fún mi mọ́. Bẹ́ẹ̀ bá sọ fún kò ní gbọ́, òun kú wà bẹ́ẹ̀ ni kàn ń rù káàkiri. Ẹ bá ní wọ́n bá yín dìkú kọ́lálẹ̀ kórókó. Bẹ́ẹ̀ bá sọ fún tí ìṣẹ̀dá yẹn ọba tí ìgbọ́ràn kó ṣàtúnṣe ìrìn àjò yín. Bó tu kéèyàn máa fọ́ lọ́sẹ̀sẹ̀ tó kò dàbí kéèyàn bá sọ̀rọ̀ gbọ́. Orí gbọ́ ọ̀rọ̀ rẹ ní wákàtí ọ̀wọ̀ yìí, orí mi gbọ́ ọ̀rọ̀ rẹ ní wákàtí ọ̀wọ̀ yìí. Gbogbo táwọn ẹgbẹ́ mi ṣe nírọ̀ mi ìfẹ́ fi ìnira ṣe mọ́.
gbogbo táwọn ẹgbẹ́ mi ṣe ní ìrọ̀rùn mi ìfẹ́ fi ìnira ṣe mọ́. Má jẹ́ fìnira gbọ́ alẹ́ ayé, má jẹ́ fìnira lólé ayé, má jẹ́ fìnira lólé ayé, mo yá tún ṣẹ̀dá mi ṣe Ọlọ́run má jẹ́ mo tún ṣe ní wákàtí gbàdúrà bẹ́ẹ̀. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Ọlọ́run má jẹ́ mo yá kó tún ṣẹ̀dá yín ṣe. Màmá mi, bàbá mi, Olúwa yóò tún ṣẹ̀dá yín ṣe. Ìpín yín ní orúkọ Jésù, Olúwa yóò tún ṣe. Ìpín yín ò tún burú mọ́. Lórúkọ Jésù, ìpín yín ò tún burú mọ́. Láti wákàtí ọ̀wọ̀ lọ ní orúkọ Jésù, ọ̀nà yóò là fún yín. Ìṣẹ̀dá yín ti gbọ́ ọ̀rọ̀ Olúwa lọ́sàn-án yìí, yóò bẹ̀rẹ̀ sí wá ọ̀nà là fún yín. Ẹ ó ṣe rere, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. A lọ tún sọ fún Ọlọ́run, ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára. Ọlọ́run má jẹ̀mú gbà mí. Ìṣẹ̀dá ẹlòmíràn ń bẹ ní Kánò, ẹ̀rí, ó wá sánná ní kiri ní ìlú Èkó. Ọlọ́run má jẹ̀mú, má jẹ́ fi sánná ní lo ilé ayé mi mọ́. Ṣé rí àwọn àdúrà ńláńlá yìí, ó ṣe pàtàkì fún wa ní òpin tí ayé dé dúró yìí, torí pé kí ni àwọn tó rí mú Ọlọ́run ṣàánú mi, má jẹ́ mi náà sánná ní kiri mọ́. Ó yá jẹ́ rí ìrìn àjò ayé mi mú, jẹ́ kí ìrìn àjò ayé mi bẹ̀rẹ̀ sí dá ní wákàtí wọ́n gbàdúrà bẹ́ẹ̀. Orúkọ Jésù, orúkọ Jésù. Àdúrà ṣe pàtàkì fún ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run. Ọlọ́run má jẹ́ bẹ́ẹ̀ gbàdúrà gidi. Ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run lẹ ní ọ̀rọ̀ yìí, torí ọdún yìí ọdún àánú ńlá ni fún àwọn tó bá lè gbàdúrà, fún àwọn tí Ọlọ́run bá dámọ̀, fún àwọn tó bá lè ń bẹ Ọlọ́run, fún àwọn tí Ọlọ́run bá ń gbọ́ ẹ̀bì àdúrà láti ẹnu wọn. Ọlọ́run má jẹ́ mú ṣàánú fún mi, má jẹ́ sánná ní mọ́, má jẹ́ fìnira àti ráre lọ ayé mi mọ́. Ọlọ́run gbà mí, gbogbo táwọn ẹgbẹ́ mi ṣe nírọ̀rùn, má jẹ́ fìnira àti ìpọ́njú ṣe mọ́. Ìpọ́njú ò ṣe ṣe lé ayé, ìpọ́njú ò ṣe sin Ọlọ́run. Olúwa mú ìpọ́njú àti ráre kó nu ayé mi, jẹ́ ń lè yàn títí. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. A lọ gbàdúrà yìí, ẹ̀mí ọba tó pọ̀ nípa àti Olúwa ràn mí lọ́wọ́ lórí àwọn ọ̀ṣẹ̀dá tó kó sí mi lọ́wọ́ yìí. Àwọn ọmọ ni mò ń sọ̀rọ̀ nípa rẹ̀. Má jẹ́ yóò ṣà ọmọ mi dire dèdè mọ́ mi lọ́wọ́. Ìkà ìdílé má jọ bà àwọn ọmọ mi jẹ́ mọ́ mi lọ́wọ́. Ẹ̀rí màmá kan nìyí, wọ́n ti rí ògo àwọn ọmọ yẹn ni, wọ́n ti rí ògo wọn ni, wọ́n fẹ́ máa fà àwọn ògo táwọn ọmọ yẹn ni wọ́n fẹ́ máa fi dà wọ́n láàmú. Gbogbo tí wọn ò mọ̀ lò, gbogbo tí wọn ò mọ̀ ṣe, gbogbo tí wọn ò mọ̀ jẹ, gbogbo tí wọn ò mọ̀ mu, wọ́n dẹ̀ gbé sí wọn lọ́wọ́. Èṣù wá ṣe kíni, ó wá pàgọ́ tì wọ́n. Olúwa, gbogbo àgọ́ ibi, àgọ́ èṣù tó pasẹ́ ayé àwọn ọmọ mi, Olúwa bá mi wú àgọ́ nípalẹ̀. Ó yá wó palẹ̀ tútú. Ó yá fọ àwọn ọmọ mi jáde nínú àgọ́ ibi tí ọ̀tá àti ìkà ìdílé ègún ìdílé tó bò wọ́n máa gbàdúrà bẹ́ẹ̀. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù. Gbogbo àgọ́ ibi, gbogbo àgọ́ Sátánì àtàwọn ọmọ ogun ẹ̀, èyí tó pa ti àwọn ọmọ yìí, mọ́mì dáàdì ní orúkọ Jésù. Olúwa yóò wó àgọ́ yẹn dànù. Olúwa yóò fà àwọn ọmọ yín jáde kó àánú àgọ́ ibi àti Sátánì yẹn, gbogbo àgọ́ tí Sátánì gbè lórí ayé àwọn ọmọ yẹn láti fi lè bàyàn àjọ ayé yín jẹ́, láti lè má jẹ́ kí ayé yín kó ní ìsinmi ni. Lónìí ní orúkọ Jésù, màmá mi, bàbá mi, Olúwa yóò pa àgọ́ yẹn, yóò wo gbogbo àgọ́ ibi yẹn ní orúkọ Jésù. Ẹ ò ní gbúrò rẹ̀ nú ayé àwọn ọmọ yẹn mọ́. Mọ́mì dáàdì, àwọn ọmọ yìí wọ́n yàrá, wọ́n ti rí ògo wọn ni, ògo wọn yóò sì tó wọn lò. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Á lọ tún sọ fún Ọlọ́run, ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára, ó yá lu ẹnìkan fún mi. Ẹ̀rí, ibi tẹ́ ẹ̀ ṣe sí ẹ lè jẹ́ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni ibi tẹ́ ẹ̀ ṣe sí ẹ lè jẹ́ mẹ́tọ́ Ọlọ́run bá lòun dé sínú ayé yín. Ọlọ́run má jẹ́ mú yá lu ẹnìkan fún mi. Ẹnìkan ṣoṣo ṣùgbọ́n tí ó dàbí ẹgbẹgbẹ̀rún ènìyàn. Èyí tí ó dàbí ẹgbẹgbẹ̀rún ènìyàn ó yá lò sínú ayé mi. Èyí tí ó ràn mí lọ́wọ́, tí ó ránṣẹ́ mi lọ́wọ́. Èyí tí ó fa ìránṣẹ́ mi kúrò nínú aginjù tó bí ibi tó wà yìí. Èyí tí ó mú kúrò nínú kòtò má ṣe rere yìí. Èyí tí ó mú kúrò nínú kòtò àṣírí yìí. Èyí tí ó mú ìránṣẹ́ tèmi náà já gbangba. Ó yá fi sínú ayé mi, ẹ gbàdúrà bẹ́ẹ̀. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára, ẹnìkan ṣoṣo tó ju ẹgbẹgbẹ̀rún ènìyàn lọ. Èyí tí ó ràn yín lọ́wọ́ mọ́mì dáàdì, èyí tí ó fà yín lọ́wọ́ sókè, èyí tí ó mú yín kúrò ní orísun ìbànújẹ́, èyí tí ó mú ìbànújẹ́ àti wàhálà kúrò ní ayé yín, èyí tí ẹ máa jẹ àjọ àti àjẹṣẹ́kù, èyí tẹ́ jẹ́ pé gbogbo tẹ́ ẹ ti lérò pé ẹ ṣe nínú ayé yín tẹ́ ẹ sì mọ́ ṣe láàrin oṣù kan. Lórúkọ Jésù, Olúwa kó rán sínú ayé yín. Mọ́mì dáàdì, Olúwa yóò rán sórí iṣẹ́ ìránṣẹ́ yín. Dáàdì, Olúwa yóò rán sínú ayé yín. Ẹnìkan ṣoṣo tó jẹ́ ẹgbẹgbẹ̀rún ènìyàn lọ, èyí tó Ọlọ́run yóò rán sínú ayé yín, èyí tí ò ní ní ìgbìmọ̀ nínú, èyí tí ò ní ní kọmitì nínú. Ẹ jẹ́ sọ fún ẹ lágbájá náà, àpẹyà àti iṣẹ́ fún yẹn Eriabanise. No, gbogbo oore tí ò ní kọmitì nínú, gbogbo oore tí ò ní ìgbìmọ̀ nínú, mọ́mì ní orúkọ Jésù, Olúwa kó ṣe sínú ayé yín. Mọ́mì, Olúwa yóò fi lé yín lọ́wọ́. Màmá, bàbá, Olúwa yóò ṣe sínú ayé yín. Iṣẹ́ ìránṣẹ́ tá a gbà yìí ní orúkọ Jésù, a ò ní gbèrè tìjú mbẹ̀. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Á lọ sọ fún Ọlọ́run, ẹ wò pé mo dorí ẹ̀kọ́ ara mi, èmi nìkan kì í ṣe pé bẹ́ẹ̀ èmi nìkan ìránṣẹ́ lẹ́yìn náà, torí pé kíni
ẹ̀ ń kọ́ àwọn ọmọ bí wọ́n ó ṣe ṣe rere mọ́mì dáàdì ẹ̀yin ètí ìbí ẹ̀ ó bí ti yín ẹ̀ ó bí ti yín ìrọ̀rùn ni ó sì já sí gbogbo agbára tó lẹ̀ ní lọ́mọ láyé yẹn ọlọ́run yóò dojú tì gbogbo agbára tó lẹ̀ ní lọ́mọ láyé sẹ́ lórúkọ Jésù Olúwa yóò dojú tì kò pẹ́ fún yín ju ohun tọ́lọ́run lè ṣe ni ohun rere tí ń bẹ lọ́wọ́ Olódùmarè Olúwa ṣe mí lọ́sàn yìí Olúwa dùn èmi náà nínú ohun ìdùnnú tí màá mọ rí tínú mi yóò mọ dùn Olúwa ṣe fún mi lóore oore tí ó dùn mọ́ mi nínú tí ò ní pa mí lẹ́kún bàbá ṣe fún mi ní ọ̀sán yẹn gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù oore tí ó dùn mọ́ nínú oore tí ò ní bàyín lọ́kàn jẹ́ lónìí ní orúkọ Jésù Olúwa kó ṣe fún yín bàbá àbá ó yá kó ṣe fún yín Ọlọ́run má tẹ̀wé yá kó ṣe fún yín ọba tó pẹ̀ nígbà tó yá kó fi lé yín lọ́wọ́ mọ́mì dáàdì lónìí ní orúkọ Jésù oore tí ó fi yín lọ́kàn balẹ̀ oore tí ó dùn mọ́ yín nínú ní orúkọ Jésù Olúwa kó fi fínú ayé yín ó yá kó fún yín bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù á lọ sọ fún Ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára ní orílẹ̀-èdè tí èmi wà yìí ẹ̀yin lẹ mọ̀ orílẹ̀-èdè tí ẹ wà yẹn ní orílẹ̀-èdè tí èmi wà yìí bẹ́ẹ̀ ni ó ṣe máa sọ ni mo ṣe ń sọ yẹn ní ìlú tí mo wà yìí ní ìletò tí mo wà yìí Ọlọ́run kó àjọ àdúrà Olúwa kó àjọ àdúrà fún mi èmi lágbájá ọmọ lágbájá mo fẹ́ kó àjọ àdúrà tẹ́ ẹ bá ti kó àjọ àdúrà gbogbo èèyàn gan mọ̀ pé ẹ kó àjọ yes wọ́n ní Eriabanise ṣe kí ni ó ti kó àjọ àdúrà Olúwa kó àjọ àdúrà fún mi ní ìlú àti ìletò àti orílẹ̀-èdè tí mo wà yìí ó yẹ Olúwa kó àjọ àdúrà fún mi ẹ gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára ńlá Jésù agbára Jésù Olúwa ní ìlú àti ìletò tí ẹ wà yẹn ní orílẹ̀-èdè tí ẹ wà yẹn lónìí ní orúkọ Olúwa yóò kó àjọ àdúrà fún yín mọ́mì dáàdì Olúwa yóò kó àjọ àdúrà fún yín ó yẹ ká ẹ kó àjọ àdúrà Olúwa má jẹ̀mú ó yá kókó fún yín mọ́mì dáàdì ọkàn yín yóò balẹ̀ ẹ kó àjọ àdúrà ọkàn yín yóò sì balẹ̀ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù á lọ tún sọ fún Ọlọ́run àdúrà yẹn kú mẹ́ta péré jẹ́ lọ sọ fún Ọlọ́run ẹ̀mí ọkàn ní ipá àti agbára bí wọ́n bá ń ṣe rere ní ìlú olójé mi náà wà lára wọn ohun tó yẹ mí yẹ ògo mi èyí tí wọ́n fi mọ̀ pé ìwọ Ọlọ́run dá mi lónìí ọ̀sán yìí gbogbo rere tó wù mí náà tí mo fẹ́ ṣe ní ìlú yìí Olúwa jẹ́ kẹ́mi náà tètè ṣe nǹkan mọ́ kí ẹ gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù oore tí wọ́n máa ń ṣe ní ìlú tí mo wà yìí oore tí wọ́n máa ń ṣe ní orílẹ̀-èdè tí mo wà yìí Ọlọ́run má jẹ̀mú yá ṣe tèmi náà fún mi Olúwa ṣe tèmi fún mi bàbá ṣe tèmi fún mi Ọlọ́run má jẹ̀mú yá ràn mí lọ́wọ́ ó yá ṣàánú mi ni jẹ́ ń yẹ fún àánú rẹ bàbá jẹ́ ń yẹ fún àánú rẹ jẹ́ àánú rẹ ó tọ́ sí mi Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù dáàdì àwa lọ sọ fún Ọlọ́run àdúrà méjì tó kù á lọ sọ fún Ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára níbo lóore mi wà tá ló wà lọ́wọ́ ẹ̀ tó bá jẹ́ ìlú alábọ̀ funfun ló wà ní kò gbọdọ̀ nísinmi ẹ̀mí ó yá mú àgọ́ ara mi lọ fi hàn wọ́n ní ibẹ̀ tó bá jẹ́ láàrin àwọn aláwọ̀ dúdú ló bá wà ní Olúwa mú àgọ́ ara mi fi àwòrán mi lọ fi hàn wọ́n níbẹ̀ ó yá gbẹ̀tọ́ mi lẹ́mi lọ́wọ́ ẹ gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù níbo lẹ̀tọ́ mi wà tá ló wà lọ́wọ́ rẹ̀ Ọlọ́run má jẹ̀mú yá lọ fàwòrán mi hàn àwòrán mi nìkan ni kó rí ní orúkọ Jésù ó yá kó ṣoore rẹ̀ fún mi mọ́mì dáàdì yóò ṣoore ọwọ́ rẹ̀ fún yín àwòrán yín yẹn gangan ní orúkọ Jésù Olúwa yóò fi hàn olóore yín ó yá kó mú lọ síbi tí olóore yín wà àwòrán yín mo rán níṣẹ́ ó yá kó mú lọ síbi aláàánú yín wà níbo la aláàánú yín olóore yín wà ní orúkọ Jésù ó yá kó wọ́ àwòrán yín ó yọ oore rẹ̀ tí ń bẹ lọ́wọ́ rẹ̀ tó fẹ́ ṣe fún yín ó yá kó ṣe fún yín mọ́mì dáàdì ọkàn yín yóò balẹ̀ ẹ ó yìn Ọlọ́run Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù àdúrà kan tó kúrò á lọ sọ fún Ọlọ́run ẹ jẹ́ gbàdúrà yìí Ọlọ́run má jẹ̀mú gbogbo ogun ẹ̀jẹ̀ tó dàbí ìtàjẹ̀sílẹ̀ nínú ayé yìí Ọlọ́run má jẹ́ wọ́n fọmọ mi kásẹ̀ nǹkan ohunkóhun gbogbo ogun ìtàjẹ̀sílẹ̀ èyí tó lè wọlé lójijì èyí yẹn má gbọ́ fóònù kọ́ọ̀lì tí ó sáré 100 máìlì nínú yàrá ní orúkọ Jésù má jẹ́ wọ́n fi kọ́ọ̀lì pè mí gbogbo ibi tí mo léwédé tí mo ta gbogbo ẹ sọ bẹ́ẹ̀ ni Ọlọ́run má jẹ́ wọ́n fi lẹ́tà ibi pè mí ẹ gbàdúrà yìí orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù gbogbo fóònù kọ́ọ̀lì ibi ní orúkọ Jésù Ọlọ́run má jẹ́ wọn ò ní fi pè yín bàbá wọn ò ní fi pè mí náà lórúkọ Jésù gbogbo fóònù kọ́ọ̀lì téèyàn máa ń gbọ́ tí sáré tètè tí wọ́n máa ní ẹdú ẹgbà ro ẹdú ẹgbà sọ ọ̀tọ̀ bàtà tẹ́wọ́ ní orúkọ Jésù wọn ò ní fi pè wá lórúkọ Jésù lẹ́tà ibi lẹ́tà ọ̀fọ̀ kò ní ya ilé wa ọdún yìí yóò pè wá bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ẹ yẹ jẹ́ ká lọ ṣiṣẹ́ omi ṣé a ti ṣí omi wa a ti gbé omi wa
gbogbo ẹ̀mí tó ṣe àmì lórúkọ Jésù àmì ayọ̀ yóò yọ nínú ẹ̀yin àti ṣe omi wa. Ẹ jẹ́ mọ̀ pé àdúrà omi wa yọmọ̀ tó 5 ní ọ̀sán yìí, bẹ́ẹ̀ ni yóò tó 5 lóríkèéríkèé lolúwa dẹ̀ ní kí n yàn 5 lolúwa fún mi, bẹ́ẹ̀ ni tí ṣe Holy Michael, Holy Gabriel, Holy Raven àti Holy Mary abiyamọ òde ọ̀run tí ṣe 5 ìlà máa gbàdúrà ní ọ̀sán yìí. Ẹ jẹ́ á kọ́ gbàdúrà orúkọ Jésù. Ọlọ́run má jẹ̀mú tá a bá rí agbára ẹ̀ṣẹ̀ lórí omi ní orúkọ Jésù, Olúwa mọ́wọ́ ẹ̀ṣẹ̀ kúrò. Gbogbo àdúrà tá a fẹ́ ṣe ní ọ̀sán ya jẹ́ kó wọnú omi náà, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. A wá lọ sọ fún Ọlọ́run, àwọn oníṣẹ́ ọwọ́ ẹja lọ sọ fún Ọlọ́run. Gbogbo àwọn tó kú ń pé wọ́n sì ń pè wá tá a sì ń gbọ́ tí wọ́n ń jẹ́rìí sí agbára Ọlọ́run lórúkọ Jésù. Ẹ̀yin oníṣẹ́ ọwọ́ tẹ̀yin náà gbómi lọ́wọ́ yóò pè yín. Ṣọ́ọ̀bù yín yẹn ní orúkọ Jésù ẹ̀ ò ní lù ń gbàjọ. Gbogbo ogun gbèsè níbi iṣẹ́ yẹn ní orúkọ Jésù mo ní yóò dìbò. Gbogbo wọn ẹ̀ ní fọkànbalẹ̀ lórí ọjà yẹn, lórí kọ́ńpìnì yẹn, lórí ọ́fíìsì yẹn ní orúkọ Jésù mo ní yóò di ìfibú. Ọlọ́run májẹ̀mú yóò jò di ìfibú. Mọ́mì dádì, ogun òkúta kò ní wọ ṣọ́ọ̀bù yẹn mọ́, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Àwọn tí wọ́n ń wá ọmọ lèyí, Olúwa ní kẹ́ ẹ wo omi yìí, ó ní ẹ wo inú ẹ̀, oníṣẹ́ rí pó mọ́ lórúkọ Jésù. Tá bá rí agbára kágbára èyí tó wà ní inú ìhà yín, èyí tí ò mọ́ níbẹ̀, tí ò jẹ́ kí omi yìí kó ṣe kíni, kí ọmọ kó dún nínú ẹ̀, kó wọ omi ìmọ̀ràn oníṣẹ́. Ó yá gbó tó bá ti ń wọnú àgọ́ ara ẹni tó ní omi yìí fún oníbìísí, ẹni tó ń wọ ọmọ yìí ní orúkọ Jésù. Gbogbo bó ṣe mọ́ gíní yẹn inú kó bá mi fọ àgọ́ ara wọn mọ́. Gbogbo tí ò jẹ́ kí ọmọ kó sọ nínú wọn ní orúkọ Jésù, ọwọ́ ibi ni, ọwọ́ ènìyàn ni, ọwọ́ ènìyàn ìkà ni, ní orúkọ Jésù ó yá kó mú kúrò ńbẹ̀ láti wákàtí ọ̀wà ní orúkọ Jésù. Ọlẹ̀ yóò sọ nínú yín. Ọba tó mú ọlẹ̀ sọnù Anna màmá mi, tó mú sọnù Sarah, tó mú sọnù Elizabeth tí wọ́n sì dọ́lọ́mọ ní orúkọ Jésù. Ọlẹ̀ yóò sọ nínú ẹ̀yin náà. Ọmọ májẹ̀mú ọmọ ìlérí ayọ̀ lẹ́sìn bí, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín àmín àmín. Ẹ mọ̀ wá lẹ́yìn nìkan lẹ́mú ẹ̀yin àti dáàdì nìkan máa mú, torí àì sọ pé obìnrin nìkan ni àgàn nísinsìnyí, àtọkùnrin àtobìnrin ilé máa ń sábà wà ní ara. Ẹ jẹ́ kẹ́yin méjèèjì kẹ́ máa mú, ẹ má jù ó tán, ẹ máa fomi kún lórúkọ Jésù. Ọwọ́ ibi nínú ayé yín yóò kúrò, ọlẹ̀ yóò sọ nínú yín, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Àdúrà kẹta rẹ̀ à ń lọ sọ fún Ọlọ́run lórí ogun àìsàn ni, ogun àìsàn tó ń bá àgọ́ ara yín fínra yẹn, ogun àìsàn tí ó tọ́lọ́hun ò ní gbòhun ò ní gbà yẹn, tó lòun ó sọ àgọ́ ara yín di ibùgbé lórúkọ Jésù. Ó yá gbogbo ogun àìsàn gbọ́ ọ̀rọ̀ Olúwa. Bóyá inú omi ara lọ wà ní, nínú ẹ̀jẹ̀ ni, nínú iṣan ni, nínú ẹran ara ni, nínú egungun ni, mo ní gbọ́ ọ̀rọ̀ Olúwa. Gbogbo ogun àìsàn yìí tó bá ti mu omi sí wọ àgọ́ ara yìí ní orúkọ Jésù, mo sọ tàṣẹ Ọlọ́run alààyè, gbogbo ogun àìsàn yẹn ó yá kó di ìfibú. Mọ́mì dádì, gbogbo ogun àìsàn yẹn ní oríkèéríkèé gbogbo àgọ́ tó ń bẹ nínú ara márààrún náà nìyẹn ní orúkọ Jésù. Ọlọ́run májẹ̀mú ó yá kó lọ tún ṣe. Mo ní kó tún ẹran ara yín yẹn ṣe. Èyí tó ń dùn yín, tá líbì kan ń dùn yín yẹn, Ọlọ́run májẹ̀mú ó yá kó wọ inú ẹ̀ lọ, kó tún bẹ̀ ṣe. Egungun tẹ́ ẹ lóye yẹn lórúkọ Jésù, Ọlọ́run lè gbé padà sí àyè rẹ̀, ó yá kó gbé padà sí àyè rẹ̀. Gbogbo omi ara yín ó yá kó gba ọ̀tun, gbogbo ẹ̀jẹ̀ ara yín ó yá kó gba ọ̀tun. Iṣan ara tó ti le yẹn ó yá gbọ́ ọ̀rọ̀ Olúwa. Iṣan ara yìí dẹ̀ kárámọ́ bà ní wọ́n mọ́ ní orúkọ Jésù, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Ẹ jẹ́ á máa mú omi yìí ká dẹ̀ máa fi kún omi tá a fi ń wẹ̀. Ẹ jẹ́ á máa mú, mọ́mì dádì, ká máa fi kún omi tá a fi ń wẹ̀. Bàbá ní ohun olóòórùn dídùn nínú ilé, ẹ jẹ́ ká fi sí i, ká máa fi mú, ká sì máa fi wẹ̀ lórúkọ Jésù. Ogun àìsàn yẹn yóò di ìfibú, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa. Àdúrà kẹrin rèé, a lọ sọ fún Ọlọ́run. Mọ́mì, a sọ fún Ọlọ́run lórí ọmọ tó ń dààmú yẹn, ètò ẹ̀rí tínú yín bàjẹ́ yẹn, a lọ sọ fún Ọlọ́run. Ẹ̀rí a mú nínú omi yìí, a dẹ̀ bu díẹ̀, a bù sí ní orí, ẹ bù sí ní orí àgàgà ọ̀gángan àwùjẹ rẹ̀ yẹn, ẹ bá mi bù sí i. Ọmọ yìí tí ò gbọ́ràn yìí ní wákàtí ọ̀wọ̀ yìí, ọmọ tí ó tó ṣe wàhálà yìí, ọmọ tó ṣe pàǹlẹ̀ yìí, ọmọ tó ṣe wàhálà tó ń gbẹ́mi lówó yìí, láti wákàtí ọ̀wọ̀ yìí lọ, ayé rẹ̀ kó gba ọ̀tun, ayé rẹ̀ kó gba ọ̀tun lórúkọ Jésù. Ayé rẹ̀ yóò sì gba ọ̀tun, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín àmín lórúkọ Jésù. Àdúrà kan tó kù rèé
fún àwọn tí wọ́n fẹ́ gba ìwé onílùú ní ìlú tí ẹ wà yẹn fẹ́ gba ìwé ibẹ̀ ẹ já sọ fún Ọlọ́run ẹ kọ lẹ́tà ẹ ta ní kókó ẹ jù sínú omi yìí ìlú tẹ́ ẹ wà yẹn ẹ kọ lẹ́tà mo fẹ́ gba ìlú mo fẹ́ gba ìwé ọmọ onílùú bí tí mo wà yìí ó yẹ ẹ̀kọ́ kẹ wá ṣe rọ́bọ́rọ́bọ́ ẹ jù sínú omi yẹn ó yẹ já gbàdúrà lé kí n tó sọ tó bá ṣe máa lomi náà ní orúkọ Jésù ní agbára ga Jésù Ọlọ́run má jẹ̀mú lẹ́tà ayọ̀ ni wọ́n kọ yìí ó ní mo kọ lẹ́tà kan sí Ọlọ́run mi alágbà mi ó bá mi gba lẹ́tà mi ká Èdùmàrè gbọ́ o Èdùmàrè gbọ́ o jẹ́ kí n rí iye ayọ̀ gbà o ẹ ti kọ lẹ́tà kan sí Ọlọ́run nìyẹn alágbàwí yóò gba lẹ́tà yín rò lẹ́tà tẹ́ ẹ kọ sí Ọlọ́run yẹn ní orúkọ Jésù Olúwa kó gba lẹ́tà náà kọ ó yá kó gbà á kà ó yá kó gbà á rò ohun tẹ́ ẹ fẹ́ gbà ní ìlú yẹn Olúwa kó gbà á fún yín adínlọ́wọ́ ò ní dín lọ́wọ́ ayẹni lórí onímọ̀ràn ò ní yẹ̀yìn mọ̀ràn ẹni tí ó sì lé mọ́ tí ò ní jẹ́ kẹrí gba ẹ̀ ní bá ibi iṣẹ́ ń jọ́nà mo lẹ́ẹ̀ ní bá ní yóò ti wà ní ọ̀fù ni òun náà ò ní kù ìránṣẹ́ Ọlọ́run kì í rokú síyàn kò ní kù ṣùgbọ́n yóò wà ní ọ̀fù débi pé gbogbo ẹ̀mí àtakò yóò ti dé báyìí ọgbọ̀ pé àwọn àti fún lágbájá ń wè bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù àwọn obìnrin lomi ní ìgbà méje a máa mú a sì máa fi wẹ̀ kò gbọ́dọ̀ ju méje lọ tí ó fi tán a máa mú a máa fi wẹ̀ ní ìgbà méje a máa mú a máa fi wẹ̀ ní ìgbà méje kò gbọ́dọ̀ tán títí ọjọ́ méje àwọn ọkùnrin ní ìgbà mẹ́sàn-án a máa fi wẹ̀ ní ìgbà mẹ́sàn-án tá a bá wọ́n ti lò tán iṣẹ́ yẹn tí wọ́n yẹn bá jáde ẹ jẹ́ ká yá nítorí pé kíni ẹ ti fa lẹ́tà ẹ̀ríwé gbà ẹ ṣe kíni ẹ ti fàyà nìyẹn lórúkọ Jésù lẹ́tà yóò tẹ̀yìn lọ́wọ́ mọ́mí dáàdì mú ní lẹ́tà yóò tẹ̀yìn lọ́wọ́ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù márààrún tí Olúwa ní ká lò ní ọ̀sán yìí ó nìyẹn a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún gbogbo ọkàn àti ènìyàn tí wọ́n ń wò wá tí wọ́n ń ṣe àmín àmín lórúkọ Jésù mi lè máa dárúkọ gbogbo yín ní ìkọ̀kọ̀ èjèèjì Ọlọ́run má jẹ̀mú Adéníkẹ́ Òjó Ayọ́lá lórúkọ Jésù Olúwa yóò wà pẹ̀lú yín àti gbogbo àwọn ènìyàn tí mò ń rí náà lórúkọ Jésù Olúwa yóò wà pẹ̀lú yín Ọlọ́run má jẹ̀mú yóò dúró tì yín ohun tẹ́ fi rí ọwọ́ Ọlọ́run kóṣù tó parí yóò tẹ̀ yín lọ́wọ́ ẹ gbàgbọ́ ẹ gbọ́ Ọlọ́run gbọ́ ni ó ní kìkìdá kákàngbà wòlíì gbọ́ ó ní a ó sì ṣe kíni a ó sì ṣe rere lórúkọ Jésù ẹ ó ṣe rere màmá mi bàbá mi ẹ ó ṣe rere lẹ́tà ayọ̀ tẹ́ fẹ́ gbà yẹn ọba májàmú yóò gbà fún yín ọkàn yóò sì balẹ̀ ẹ ó yìn Ọlọ́run bẹ́ẹ̀ ni yóò rè Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ẹjá lọ tún nínú àdúrà méje ìta fẹ́ fi kásẹ̀ rẹ̀ lẹ́nu àdúrà èpọ̀ ojú fọmọ aládùá nígbà ikú ilé tún gbàdúrà lóru ẹ ti sùn iṣẹ́ ẹ̀mí náà mọ̀ pé ṣẹ́ ni ṣùgbọ́n láti wákàtí tá a bá ti tún rí àwọn aládùúrà báyìí ká ṣe kẹ́ni ká sì gbárùkù mọ́ ká gbàdúrà yẹn ní kíkankíkan ká gbà taratara èyí tá a bá gbà lọ́sẹ̀ a lè lò fọ́sẹ̀ kan nígbà tá a mọ̀ pé iṣẹ́ ajá àjọ kì í jẹ́ ká ní oore ọ̀fẹ́ ẹ jẹ́ ká gbàdúrà méje yìí ẹ jẹ́ lọ sọ fún Ọlọ́run Olúwa o níbo lolóore mi wà Ọlọ́run má jẹ̀mú níbo lolóore mi wà ó lè jẹ́ bí àti bí yín náà ni mọ́mì àbí àti bí yín gan olóore yín lè wà ń bẹ̀ àbí òye yín èbó olóore ẹlòmíràn náà sọ fún pé wò ó lágbẹ́já ní bẹ́ẹ̀ndì ọ̀rọ̀ rẹ o ṣùgbọ́n mọ̀mọ́ ibi tó ṣe sí ṣóṣo lóore àbí òṣo lóore Ọlọ́run má jẹ̀mú olóore èyí tí ó ràn mí lọ́wọ́ tí ó fà mí lọ bí gíga Ọlọ́run rán sínú ayé mi Olúwa rán sínú ayé mi ní ọ̀sán yìí ó yá rán sínú ayé mi lóṣù yìí rán sínú ayé mi lọ́dún yẹn gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù Ọlọ́run má jẹ̀mú olóore aláàánú èyí tí ó mú yín lọ bí gíga èyí tí ó tú àṣírí èṣù èyí tí èṣù fi ń jẹ yín níyà yẹn lórúkọ Jésù Olúwa kó rán sínú ayé yín mọ́mì dáàdì ọkàn yín yóò balẹ̀ ẹ ó yin Ọlọ́run Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù bùrọ́dà yẹn sọ pé mi ìgbàdúrà fáwọn táwọn ń wá aya rere ẹ jẹ́ ká gbà ń tòótọ́ ó ṣe pàtàkì àwa táwọn ń wá ayé obìnrin tó dára ń kọ́ ẹ lóbìnrin tí ò da lẹ̀ ń bọ́ sí lọ́wọ́ àǹtí náà lọ́kùnrin tí ò da lọ àwọn bọ́ sí lọ́wọ́ ṣùgbọ́n ẹ gbàdúrà fáwọn ẹyẹ jẹ́ àgbà ẹ jẹ́ sọ fún Ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára Olúwa o wọ́n jẹ́ wọ́n sọ mí di bọ́ọ̀lù tí wọ́n máa gbá sí ìgbà sọ̀hún èyí tí ayé gbá mi kiri ó ti tó Olúwa fún mi ní ìhà tèmi ó yá fún mi ní ẹni bí ọkàn mi Olúwa fún mi ní ẹni bí ọkàn mi ẹ gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù Ọlọ́run má jẹ̀mú àǹtí sọ pé wọ́n ń gbà wọ́n síbi gbà wọ́n sọ̀hún ni nítorí pé kíni wọ́n ti rówó lọ́wọ́ àwọn tó bá ti bá wọn gbà tán wọn ò tún lọ lórúkọ Jésù ẹ ò ní di bọ́ọ̀lù tí ayé ń gbá kiri
Ọlọ́run á fún yín ní ìhà tiyín, yóò fún yín ní ẹni bí ọkàn yín. Mo ní bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Brother, ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run. Ọlọ́run má jẹ̀mú ẹni tí ò ní torí gbogbo àwọn ètò ẹ̀rí àtàwẹ̀rẹ̀ ni wọ́n. Ẹ má jágbe èṣù ènìyàn láàyè. Ẹ jẹ́ sọ fún Ọlọ́run. Ọlọ́run o, orí ipò tí mo wà, orí ènìyàn tó tutù tó. Ọlọ́run èèyàn bíi tèmi, èèyàn bíi ọkàn mi, èèyàn tí ò ní fòró, tí ò ní mú ìdàgbà ayé mi. Olúwa kó yàn fún yẹn gbàdúrà ẹ̀. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Ènìyàn bíi ọkàn yín, ènìyàn bíi ìfẹ́ ọkàn yín, ní orúkọ Jésù Olúwa kó yàn fún yín. Brother, Olúwa yóò yàn fún yín. Ẹ ò ní ṣì mú, ẹ ò ní ṣe ayafẹ́, múlẹ̀ ẹ ní ṣe ayafẹ́, ẹ ò ní ṣe ayafẹ́. Gbogbo pàmí kú yìí ní orúkọ Jésù ó yá kó fi ayé yín sílẹ̀. Màmá mi, ní orúkọ Jésù, sísà ní yóò fi ayé yín sílẹ̀. Bẹ́ẹ̀ ṣe ṣàmì yẹn ní orúkọ Jésù yóò fi ayé yín sílẹ̀. Lórúkọ Jésù, brother, yóò fi ayé yín sílẹ̀. Gbogbo ẹ̀mí tó ní òun ò ní gbọ́, òun ò ní gbà, tó dàbí aláwo mọ́ ṣùgbọ́n tẹ́ mọ̀ pé èké ènìyàn ni, kó dàbí tó ti jáde ọ̀dà ṣùgbọ́n sáfẹ́ wo ọmọ yín láti bá ayé yín jẹ́ ní orúkọ Jésù. Ìjà tí ò ní ṣe parí yá kó lówà kó fi sáàrin yín, kó lè fi ayé yín sílẹ̀. Ìyà yín lẹ́ ò mú, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Dárílé tí mo gbélé tí wá ń dààmú mi nǹkan, ẹ jẹ́ sọ fọ́lọ́run, ẹ jẹ́ sọ fọ́lọ́run. Ìyàwó yín ni ó kú ti ṣàbíamọ fún yín. Ọlọ́run kó ṣe kíni kó rọ̀ ọ́. Ọlọ́run lè rọ̀ ọ́. Ọlọ́run tó ń rọ Jerusalem fún àwọn tó ń lọ, tó ń rọ Mọ́kà Mọ̀dínà fún àwọn tó ń lọ. Ọlọ́run lè rọ ọkàn rẹ. Gbogbo ẹ̀mí wàhálà tí ń bẹ nínú ọkàn rẹ yẹn, Ọlọ́run kó rọ̀ ká ilé bàjẹ́ tó àwọn ọmọ yìí débi ẹ̀rù òtí nígbà wọn tó rí ẹjọ́ fà ń wá sáyé ni. Ọlọ́run kó rọ̀ ọkàn rẹ fún yín. Àdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára Jésù, agbára ga Jésù. Ìyàwó tó jẹ́ pa mí kú yìí ní orúkọ Jésù Olúwa kó rọ̀ ọkàn rẹ fún yín. Dáàdì Olúwa yóò rọ̀ ọkàn rẹ fún yín ní orúkọ Jésù. Gbogbo wọn tẹ́ bí ẹ jọ tọ́jú ẹ̀ ni, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Àmọ́ mi náà sọ pé tàwọn náà ń kọ́. Ọlọ́run yóò wọnú ọkàn rẹ̀. Ọlọ́run yóò wọ inú ọkàn ọkọ yín. Gbogbo ẹ̀mí tó gbé lọ, ọkàn kan ló gbé lọ. Gbogbo ọkàn tó gbé lọ yẹn tó ní kó má ṣe kíni, kó má ṣe nínú ilé, kó di ọ̀tá yóò yá kó gbèrè tíjú ẹ gbàdúrà bẹ́ẹ̀. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Gbogbo ẹ̀mí tó gba ọkọ lọ́wọ́ yín tó lóhun ó ti gbà ní ètí ìgbà tán ṣùgbọ́n ètò tó ti sáko lọ tipẹ́. Ọlọ́run má jẹ̀mú yá kó dá padà. Bàbá àbá yá kó dá padà. Gbogbo ọkàn rẹ̀ tí wọ́n gbé lọ yẹn ní orúkọ Jésù. Ọlọ́run tó ní ọkàn ọba, tó ní ti ìjòyè, ẹ rán Ọlọ́run níṣẹ́ lọ sínú ọkàn ọkọ yín ní wákàtí ọ̀wọ̀ yìí. Gbogbo ẹ̀mí agídínú rẹ̀ Ọlọ́run kó rọ̀ fún yín. Mọ́mì, dáàdì, ní orúkọ Jésù, ìyàwó yín yóò padà wá, ọkọ yín yóò sì padà dé lórúkọ Jésù. Ẹgbẹgbẹ àti àlàáfíà, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Olúwa kó fi àṣẹ dá wa lóhùn lórí àwọn àdúrà yín. Olúwa kó fi àṣẹ wa lóhùn. Gbogbo ẹ̀mí tó gba ọkọ lọ́wọ́ yín, gbogbo ẹ̀mí tó lóun ọ̀dà lé yín rú, gbogbo ẹ̀mí tó lóun fẹ́ da wàhálà àti ìdààmú, wípé ọmọ tẹ́ ẹjọ́ bí yẹn ojú kan ní òtọ́, ojú mẹ́rin ló dẹ̀ bí, ní orúkọ Jésù kò dé inú ayé yín, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. A lọ sọ fún Ọlọ́run. Jésù gbàdúrà mẹ́ta yìí. Jésù gbàdúrà yìí. Gbogbo ẹ̀mí ètí èṣù ń bẹ nínú ayé rẹ̀ tó wá wá ibi tí ó sọ ẹrù ìbànújẹ́ rẹ̀ kà, mọ́jọ́ ọ̀rá yẹnu ilé mi, ẹ gbàdúrà bẹ́ẹ̀. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù, ẹ̀mí ọba tó pọ̀ nípa àti agbára. Gbogbo ẹ̀mí tí èṣù ń bẹ nínú ayé rẹ̀ tó ń wá ibi tí ó sọ ẹrù ìbànújẹ́ rẹ̀ sí, mọ́jọ́ ọ̀rá yẹnu ilé mi, nínú ilé ọkọ mi, nínú ilé ọkọ yín, nínú ilé ọkọ ọmọ yín, nínú ayé ọmọ yín, nínú ayé ìyàwó ọmọ yín. Ní orúkọ Jésù, ẹrù ibi, ẹrù èṣù tó ń rù kiri yẹn, ní orúkọ Jésù, igbó rẹ́rẹ́rẹ́rẹ́ ni kó máa rú lọ, kó má ráyè nu ayé yín, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Àdúrà kejì, a lọ sọ fún Ọlọ́run. Ọlọ́run má jẹ̀mú ohun tí màá jẹ ní àjọ àti àjẹṣẹ́kù ní oore ni, bẹ́ẹ̀ ni a ní díẹ̀. Àwọn kan ti ń rí oore gbà lọ́wọ́lọ́wọ́ àgàgà nílùú Nàìjíríà táwa. Àwọn kan rí oore Ọlọ́run gbà, oore Ọlọ́run ti àwọn kan lọ́wọ́. Ọlọ́run, oore Ọlọ́run èyí tí màá jẹ àti àjẹṣẹ́kù, èyí tí ò ní tán, tí ẹnikẹ́ni ò ní jàgbà mọ́ mi lọ́wọ́, ó yá gbé wá sínú ayé mi. Oore àjẹ ẹ̀jẹ̀ tó yá gbé sínú ayé mi, gbàdúrà bẹ́ẹ̀. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Oore Ọlọ́run tí ń jẹ ní àjẹ ẹ̀jẹ̀ tán, ní orúkọ Jésù. Oore Ọlọ́run kì í tán láéláé, ní orúkọ Jésù. Olúwa gbé wá fún mi, Olúwa gbé wá fún mi, Olúwa gbé wá fún mi. Oore àjẹ ẹ̀jẹ̀ tó oore, Olúwa gbé wá fún mi. Ó yá jẹ́ n rí oore gbà, jẹ́ n rí àánú gbà, dójú rere àánú rẹ̀ tí ó tẹ̀ mí lọ́wọ́ kí n lè yàn títí. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Àdúrà kan tó kù rẹ̀ á fi béèrè fún ààbò ni. Ẹ jẹ́ á fi béèrè fún ààbò. Ọlọ́run má jẹ̀mú
ẹ rí pé gbogbo ìlú káàkiri ayé nìsín kò sínú tí o ti ṣí wàhálà báyìí. Ọlọ́run dáàbò bò mí, dáàbò bò èso mi, èso náà ní ọmọ. Ọlọ́run dáàbò bò mí, dáàbò bò ìpín mi. Gbogbo lẹ́tà ikú tí èṣù pé kiri wọ́n jẹ́ wọ́n kúnú ayé àwọn ọmọ mi. Gbogbo àwọn ọmọ tí wọ́n ṣe ń para wọn kiri wọ́n jẹ́ wọ́n ráyè pa mí lọ́mọ. Ọlọ́run ràn mí lọ́wọ́, ẹ gbàdúrà bẹ́ẹ̀. Orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Ọlọ́run má jẹ̀mú gbogbo lẹ́tà ikú tí èṣù pé kiri, gbogbo lẹ́tà ọ̀fìn tí ìkà ń pé kiri, má jẹ́ wọ́n pé dẹ́nu ilé yín. Lórúkọ Jésù, má jẹ́ wọ́n pé dẹ́nu ilé tèmi náà. Ọlọ́run má jẹ̀mú ó yá kó fa lẹ́tà èṣù ya. Gbogbo sí lẹ́tà ikú ó yá fà ya ká lè yàn títí. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Ọlọ́run má jẹ̀mú lórí àdúrà tá a tún gbà yín, Olúwa fàṣẹ dá wa lóhùn. Tá a bá kúrò ọmọ ọba àmọ́rídà sákì ni agbára àṣẹ àdúrà yìí ó yá jẹ́ ó hàn nínú ayé wa. Ọlọ́run má jẹ̀mú jẹ́ ó hàn nínú ayé wa. Gbogbo ojú àti ọkàn tó ń wò mí yẹn, gbogbo ẹ̀mí tó ń ṣe àmì yẹn ní orúkọ Jésù, àmì Ọlọ́run alààyè etí ọ̀tá àti èṣù, etí ìké fífọ́ ọkàn yẹn ní orúkọ Jésù, àmì Ọlọ́run ilẹ̀ àmì tẹ́ ń ṣe yẹn ní orúkọ Jésù, àmì Ọlọ́run kó wà lára yín. Etí ọ̀tá àti ìké onílé fọ́kàn yín mọ́ ní orúkọ Jésù, àmì Ọlọ́run ó yá kó wà lára yín. Torí pé ẹ̀ ń ṣàmì lórí àdúrà yìí ní orúkọ Jésù, àmì Ọlọ́run yóò hàn nínú ayé yín. Ọ̀tàkọ́tà èṣù késù ìkàkíkà kò ní ráyè nínú ayé yín. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. A lè máa lo ìwé Àìsáyà 54 verses 4, Àìsáyà 54:4. Ẹ jẹ́ ká máa lò ó, ká máa fi bẹ Ọlọ́run, a lè fi gbàdúrà, a lè fi sọ ohun tá a bá fẹ́. Lórúkọ Jésù a ò ní gbèrè tìjú. Ọlọ́run má jẹ̀mú yóò mú wa délé láyọ̀, ọkàn wa yóò dẹ̀ balẹ̀. Èmi náà ni ìyá àdúrà Eriabanise JP, ìyá àdúrà Eriabanise JP, èyí tí mo sọ ọ̀rọ̀ ní iléeṣẹ́ ìbílẹ̀ rédíò ní Nàìjíríà níbí. Mo ń darapọ̀ mọ́ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò ní ìlú UK. Ní orúkọ Jésù Olúwa yóò dì wá mú, mọ́mì dáàdì ọkàn wa yóò balẹ̀, a ní gbèrè tìjú. Mo ní bóyá fún ẹ̀bẹ̀ àdúrà tàbí fún ìdí kan, bẹ́ẹ̀ bá fẹ́ pè ìyá àdúrà Eriabanise JP, ẹ pè mí sórí tẹlifóònù nọ́mbà mi. Tẹlifóònù nọ́mbà mi náà ni 070 57 84 23 11. Lẹ́ẹ̀kan sí 070 57 84 23 11. Bóyá fún ẹ̀bẹ̀ àdúrà tàbí fún ìdí kan, ẹ pè mí sí orí tẹlifóònù nọ́mbà mi. Lórúkọ Jésù Olúwa yóò wà pẹ̀lú wa. A dúpẹ́ lórí iléeṣẹ́ ìbílẹ̀ rédíò ní ìlú UK. Ọlọ́run má jẹ̀mú tẹ́ ń ṣe ìfún ní orúkọ Jésù. Ilé yín, ọ̀nà yín kò ní dàrú. Iléeṣẹ́ yẹn kò ní títí ti pa lórúkọ Jésù. Wọn ò ní tì pa, iná ara náà mi ò ní jó yín. Ẹ̀ ń ṣe ìfún Ọlọ́run alààyè ní orúkọ Jésù. Ohun tó wá yẹ ń yá ayé yín Olúwa yóò ṣe fún yín. Ọlọ́run má jẹ̀mú mu ni yóò dúró tì yín. Ògo iléeṣẹ́ yẹn ò ní kú lẹ́lẹ́, yóò mọ tàn káàkiri gbogbo àgbáláyé ni. Ọkàn yín yóò sì balẹ̀. Àti ẹ̀yin àti bàbá àti màmá tó wọ́n níbẹ̀ yẹn ní orúkọ Jésù. Ọlọ́run má jẹ̀mú yóò dì yín mú. Ọba àwọn ọba yóò dì yín mú. Olúwa àwọn olúwa yóò dì yín mú. Àti gbogbo àwọn ìgbìmọ̀ àti kọ́mítì iléeṣẹ́ ìbílẹ̀ rédíò ní orúkọ Jésù. Ẹ ò ní gbèrè tìjú, ẹ ò ní dẹni ìtanù, ẹ ò ní yọ sọnù ayé lára ní orúkọ Jésù. Ọkàn yóò dẹ̀ balẹ̀. Ní ìjọ mẹ́jọ àti èmi àti ẹ̀yin ànídòkú, mọ́mì, dádì, brọ́dà, sísítà, kódà ànífẹ́ dòkú tó rà ní daláàbò ara ni mò ń sọ nípa rẹ̀. Ọkàn wa yóò balẹ̀. Ní ìjọ mẹ́jọ àti èmi àti ẹ̀yin á pàdé láyọ̀. Ọlọ́run má jẹ̀mú yóò dì wá mú. Ó dijọ́ mẹ́jọ.